bàbá wa kábíyèsí o, a kí yín o, ẹ dákun orúkọ yín kí gbogbo ayé ó mọ̀ nínú ìlú yìí bẹ́ẹ̀ ṣe jẹ́. Orúkọ mi ní His Royal Highness Ọba Titus Suberu Ajibola, ọ̀kan nínú àwọn ọba ní Kwara State. Nípa ọ̀rọ̀ Sunday Igboho, a fẹ́ kí ọba Benin ó bá wa dá sílẹ̀ kó má gbé fún Buhari. Èèyàn dáadáa ni. Ohun tó ń ṣe yìí ó ti tó bí ọdún mẹ́ta tó ti fi lọ, gbogbo àwa lọ́balọ́ba kò sẹ́ni tó lòdì sí i, kódà àwọn gómìnà gan ò lòdì sí i. tó o fẹ́ gbà wá lẹ̀ ni. Nítorí náà ẹ bá wa dá a sílẹ̀ kí ẹ má gbé fún Buhari o, nítorí pé wọ́n ó jẹ níyà ni, a sì fẹ́ kàn jẹ níyà. Ọmọ wa ni, ẹ dákun a bẹ̀ yín lórúkọ Ọlọ́run alààyè, ẹ bá wa dá Sunday Igboho sílẹ̀ o. Ọmọ dáadáa ni, a fẹ́ kó jìyà. Ìyà ń jẹ wá, àwa Yorùbá ìyà ń jẹ wá púpọ̀. Nítorí náà a fẹ́ kẹ́ ẹ dá sílẹ̀ o, a fẹ́ kàn fìyà jẹ, torí pé ó fẹ́ gbà wá kúrò lẹ́yìn abẹ́ ẹrú ni. A ti ń ṣẹrú àwọn tòkè tipẹ́, tó ó sì fẹ́ gbà wá lẹ̀ ni. Nítorí náà a bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ bá wa dá a sílẹ̀. Ọlọ́run yóò sì dá a sílẹ̀, yóò kò ní jẹ́ kó jìyà, a fẹ́ kó jìyà o. Nítorí náà a bẹ̀ yín lórúkọ Ọlọ́run, a fi ẹ má gbé fún president wa o, nítorí pé bá gbé fún ìyà náà fi jẹ́, a sì fẹ́ kó jìyà. Torí náà a fi orúkọ Ọlọ́run alààyè bẹ̀ yín, Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ o. Sunday Igboho ọmọ dáadáa ni, ó fẹ́ tú wa lẹ̀ lábẹ́ ìṣèlú àwọn tòkè ni. Nítorí náà ẹ dákun ẹ bá wa dá a sílẹ̀.